Welcome back to my channel. This is your girl Mashallah Gist TV. I am here again with another gist. The woman of Ile-Ife wọ́n jáde o, wọ́n sọ fún kábíyèsí wípé àwọn fẹ́ gbọ́ èsì nǹkan tí àwọn bá wọn sọ nípa ọ̀rọ̀ àwọn olórí yìí pé kí wọ́n move kúrò nínú palace, ṣùgbọ́n wọ́n ní kábíyèsí sọ fún wọn àti àwọn elder kábíyèsí wọ́n sọ fún wọn wípé kí wọ́n fún àwọn ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ kí n kọ́kọ́ kí àwọn olólùfẹ́ mi náà. If today is your first time, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń darapọ̀ mọ́ channel mi, mo dúpẹ́ lọ́wọ́ yín. Orúkọ mi ni Mashola, and I do talk about celebrity gist and royal gist, and I normally speak Yoruba on my channel. And I'm saying thank you to all of you for supporting and loving my channel, and my old subscribers, welcome back. I do appreciate you all, and my new subscribers, please subscribe, press the notification bell so that whenever I post any gist you can get it. Mo dúpẹ́ lọ́wọ́ yín, òkè lọ́lá yín á máa lọ. Thank you so much. Gist tèmi ni àwọn woman of Ile-Ife, àwọn alágbára tó ń gbé Ile-Ife tó ń dúró gẹ́gẹ́ bí obìnrin. Wọ́n ti wá bá kábíyèsí pé àwọn fẹ́ gbọ́ èsì nǹkan táwọn bá kábíyèsí sọ. Àwọn ẹ̀dà àti kábíyèsí wọ́n ṣèpàdé, wọ́n dẹ̀ bẹ̀ wọ́n wípé kán fún àwọn ní 6 months so that àwọn á lè get àwọn olórí yìí together, so that wọ́n á lè ralé, wọ́n á lè move lọ sílé wọn peacefully, kò ní sí rush. So ẹ̀yin èèyàn lè gist ta ní ká mú wá ni. Wọ́n ní kábíyèsí bẹ̀ wọ́n àti àwọn ẹ̀dà pé kán jọ̀ọ́ kán fún àwọn ní ìgbà díẹ̀ tí àwọn á fi settle àwọn ará Ilé-Ifẹ̀ yìí. Wọ́n ní kábíyèsí gan wọn fi ọ̀rọ̀ yìí ṣeré rárá. Ṣé ẹ mọ̀ pé ní fídíò tí mo ṣe the other time, ìgbà tí àwọn obìnrin Ilé-Ifẹ̀ yìí wá, wọ́n sọ fún kábíyèsí pé àwọn ò lè gbà kí Queen Naomi àti ọmọ wà níta, kí àwọn olórí wà nínú palace tí wọ́n dẹ̀ bímọ, wípé wọ́n ní láti move wọn. Kó tó wá di pé kábíyèsí bẹ̀bẹ̀ láti sọ fún wọn pé ṣé tí Queen Naomi tí ó bá wà ní tí àwọn bá lé gbogbo àwọn olórí yìí lọ, ṣé Queen Naomi ṣé wọ́n máa padà wá sí inú palace, wípé ṣé wọ́n máa wà ní inú palace, ṣé wọ́n máa wá sínú palace. Àwọn woman of Ile-Ife wá ní àwọn máa get back sí kábíyèsí. So ìgbà tí àwọn woman of Ile-Ife get back sí kábíyèsí, Queen Naomi wọ́n ṣàṣẹ pé ìgbésẹ̀ tó máa gbé òun ni pé àwọn ti conclude, àwọn ẹ̀dà wọ́n ti conclude pé 6 months yẹn kò lè yẹ̀, wípé àwọn ti stamp nǹkan tó máa ṣẹlẹ̀, pé so kò sẹ́ni tó lè change ẹ̀, pé all the wives are moving out of the palace in 6 months. Wípé kábíyèsí máa lọ ra ilé fún wọn, wọ́n á fi gbogbo wọn síbi tó yẹ kán fi wọ́n sí. So ẹ̀yin èèyàn lé gist tèmi tá a gbọ́ ta ní ká mú wá fún yín ni. Àwọn olórí yìí kábíyèsí bínú sí wọn, wọ́n ní pé wọ́n fẹ́ máa fà bí ìgbín, wípé wọ́n fẹ́ gbégbèsẹ̀ táwọn ò ní kán gbé. Wọ́n ní àwọn ò ní kó ọ̀rọ̀ àwọn jẹ, wípé àwọn ò dẹ̀ ní allow any wife láti máa là ọ̀rọ̀ sáwọn lẹ́nu, wípé àwọn ò fẹ́ gbọ́ anything látọ̀dọ̀ wọn ju àṣẹ táwọn ti pa yìí lọ, pé kí oníkálukú wọn kí wọ́n lọ sí palace, kí wọ́n kúrò ní palace. So ẹ̀yin èèyàn lé gist ta ní ká mú wá fún yín ni. Ẹ̀yin náà mọ̀ pé kábíyèsí ò fi ọ̀rọ̀ Queen Naomi ṣeré, wípé all the time tó bá ti jẹ́ ọ̀rọ̀ Queen Naomi, kábíyèsí máa ń dìde ni. Èyí tí wọ́n tiẹ̀ tún sọ, wọ́n ní pé kábíyèsí ní kí wọ́n jọ̀ọ́ kí wọ́n tètè lọ kúrò nínú palace kan dúró síbi tí àwọn bá fi wọ́n sí. So àwọn obìnrin ìlú yìí wọ́n ní pé àwọn máa get back sí àwọn elders àtàwọn kábíyèsí. So gist tèmi nìyẹn. Ẹ̀yin èèyàn lé rí pé ọ̀rọ̀ yìí lágbára. Àwọn olórí yìí, nítorí pé kábíyèsí nífẹ̀ẹ́, wọ́n dẹ̀ jẹ́ ọkùnrin kan tó yẹ kó dáa, òun ni pé wọ́n fi ń ṣe gbogbo nǹkan tó ń ṣe. Ẹ mọ̀ pé tó bá jọ́kùnrin mi, ó máa ti kó gbẹrù, wọ́n máa ti kó síta, ó máa ti lé wọn lọ. Ṣùgbọ́n wọ́n ti rí pé kábíyèsí ní woman feelings, wọ́n dẹ̀ jẹ́ ẹni tó yẹ pé ó máa ń listen sí obìnrin, ìtorí ẹ̀ ni wọ́n fi ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí. Mo dẹ̀ mọ̀ pé bàbá kábíyèsí náà
wọ́n ń gbégbèsè lórí ọ̀rọ̀ yìí. Ẹ̀yin èèyàn lé, Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa o. Ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ fún wa o ní agbára Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ bá ti wo ministration Queen Naomi Sílẹ̀kùnọlá Ògúnwùsì, ẹ lọ wò ó. Agbára ń wà nínú preaching yìí àti praises. Gbogbo nǹkan tó bá ń dùn wá lọ́kàn, tẹ́ bá ti gbọ́ ministration yìí, Ọlọ́run máa miracle worker, ó máa yanjú ẹ̀ ní o ní agbára Ọlọ́run. Ẹ ṣé, mo dúpẹ́. Mo dẹ̀ gbàdúrà fún gbogbo ẹ̀yin tẹ́ ń subscribe. Mo rọ́wọ́ yín o. Òkè òkè lọ́lá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Èmi ọmọ yín ni o. Mashallah. God bless you all. Please share this video, like and subscribe. Thank you.